Ẹlẹ́yà tí mo ṣe ní ṣọ́ọ̀bù lẹ́nu mi ṣe rẹ́rìn látijọ́ mo ti dáyé. Ẹlẹ́yà ìpọ̀jù. Láì lo ẹ̀rọ̀pílẹ̀ẹ̀nì lẹ́ ń fàfẹ́ rí ṣeré eléyìí dé yìí nígbà yọ lọ ìwọ náà dé ní ìsìn wí. lásìkò ní tí mo ní mo wá fún yín o ẹyẹ ilé ló ṣe bá yín tán ìgbà tí adìẹ bá tẹsẹ̀ bọ̀ ẹ máa gbọ́ náà lọ́gà. ẹ wo mo gbọ́ ẹni mi ìmọ̀lẹ́ àjẹ́ mi ò dé dá àjẹ́ mo bá ṣe ń sọ̀rọ̀ mo ti dá ìlú méjèèjì. ìjà káàdì ìjà káàdì lóòótọ́ ni mo gbá ìyá ẹ lójú ṣùgbọ́n ìyá ẹ ní problem. ó ti lọ náà ó wá kí ni ṣùgbọ́n kò pẹ́ rárá ó ti lọ. ìdẹ́gbà ọmọ afẹ́ mi nípa chat lórí fóònù. Sọ̀gbọ́n tí wọ́n ti ara mẹ́sàn-án tán ní wàá lọ gbàlẹ́ sí Lẹ́kì. Sọ̀gbọ́n ni. Wọ́n sọ̀rọ̀ ìjà mú kó sọ gbọ̀ngàn. Ẹ pọ́ sí drink yẹn tó fún wọn mú. Ẹgbẹ́ ìkàbàrí máa sọ fún tí mo mọ̀. So maybe we just go then you can have full and total access to your house. Ṣé wàá okay? Mr. Akínrẹ̀mí ni new landlord ilé àwọn náà ra ilé ìtọ́wọ́. Ṣáàjà fi gbogbo ilé ìṣòwò Ọlọ́run ló ní. Wọ́n ti ra ní ìyàwó mi. My God. Kò wá súnlé àbí? Mọ̀dé nǹkan tí màá ṣe fọ́mọ yẹn kò wá súnlé. Ilé òdílé ti kú ni mo rí. Pé ó sùn kalẹ̀ ó débì ó ti ẹ̀ sọ pé kó kí mi. Ọmọ àwọn ọkẹ́ sí ìsọ̀tún sọ fẹ́ bọ́ọ̀lù àlà àwọn máa dé. Akọ́lọ́ bojú ẹja o. àwọn òbí rẹ ni nígbà tí wọn náà wá ya àbíkú ọmọ tó fẹ́ bá ti yóò yàjà mọ́ pàmílẹ́kùn wọn náà fi bójú tiẹ̀ jẹ́. Lákùngbà tán wá ya má pàmílẹ́kùn fún mi. Kí ni ó yà fún wọn? mọ́ bá tèmi jẹ́ ni. Irọ́ o, wọ́n lọ ọmọ lélẹ́. Ìyá ẹ̀ ò sí lẹ̀ ó ti jáde sọ bí owó mẹ́rin la máa ṣe lẹ̀. Tó bá jọ ọ mẹ́wàá. Ṣẹlẹ̀ bí. What is going on here? Akínrẹ̀mí, ìwọ àti ọmọ mi. Ṣé ṣọfẹ́ pa mí kò ṣe pa ọkọ ẹ̀ ni? Kí lẹ sọ́ọ̀sì? Òṣì ọ̀rọ̀ ló sọ, he's talking in the rubbish. Ṣé lè drug addict ní ìwọ fẹ́ máa dá lò? Mo mọ̀ ọ́ sùsùn ní bẹ́ẹ̀ mi ìjàmọ́ ó lọ́kúnlé. Nǹkan ti ṣe rí! Nǹkan ti ṣe rí! ojú ẹni máa láàárí tó mo ní òwúrọ̀ lọ́jọ́ ojú ẹni máa láàárí yọnu mo ti fòwúrọ̀ mi ṣiṣẹ́ bó bá wà dọ̀jọ́ alẹ́
ní mo ti fòwúrọ̀ mi ṣiṣẹ́ jẹ́ǹjẹ̀rẹ̀ tó bá dọjọ́ alẹ́ bí mo ti fojú ọwọ́ ṣiṣẹ́ o kẹ́mi má ṣe fẹ̀yìn ọwọ́ dànù mo ní bí mo ti fojú ọwọ́ ṣiṣẹ́ ìyá kẹ́mi má ṣe fẹ̀yìn ọwọ́ dànù ọ̀rọ̀ yìí àbò mìíràn irú kí lèyí ọ̀rọ̀ ti pèsè jẹ́ ó ti pèsè jẹ́ o òwe là ń pọ̀rọ̀ yìí ó ti ṣe kẹ̀kẹ́ ó fẹ́ mú láàárọ̀ irú kí ni ká ti pè yí o kórìí wa má ṣe jẹ́ àpò irú kí ni ká ti pè yí kí ni ká ti pè yí kórìí wa má ṣe jẹ́ ká fòfò torí ẹ̀yìn wáyé tó fòwúrọ̀ ṣiṣẹ́ tó àdọ́jọ́ alẹ́ tó àfẹ̀yìn ọwọ́. Adéwọ̀ ni mò ń bá sọ̀rọ̀ bó bá tiẹ̀ nínú ìgbẹ́ lèèyàn máa kú sí tó bá fẹ́ ṣe gá á sún síwájú kó má bàa kú sínú igbó ìwọ ni lókè odò ìwọ ni nísàlẹ̀ odò láì ṣe pé wọ́n nìkan lọkùnrin tó wà ní ayé ṣọ́ọ̀mù pátá ló ń dà ìyàbọ̀ bóyá òṣìṣẹ́mọdé tó o máa pariwo ẹni bí ọlọ́run bẹ́ẹ̀ pé ìwọ gan-an nìkan lọkùnrin ṣoṣo tó wà ní ayé yìí. Sami sista Adia orí yìí ti kù kò lè dá fáwọn tó ń gbà yín ọ̀rọ̀. Dábàá máa advice mi bí wọ́n ṣe ń rádaràdà ni wọ́n ṣe bá kọ́ mú tẹ́rù pé kò tẹ̀yìn lọ́rùn tọ́lá ìyàpò ló ń já owó fẹ́mi ṣé bẹ́ẹ̀ máa sọ nìyẹn. Ẹni bá ti síkì sọ̀pọ̀lọ ẹni sọ bẹ́ẹ̀ ni pé kan tó kù ni pé kẹ́jẹ̀ mẹ́gbà kẹ́jẹ̀ dábìdọ̀ balẹ̀ kẹ́ fún mi lẹ́gbàá jì máa pa náà sìgá mọ́ lójú lọ́jọ́ mi ni o. Ọdẹ bá mi ní wọ́n fẹ́ nà mí orí yín burú o ẹ máa kọ́bọ́ ni mo máa bá yàn wẹ́ máa kọ́bọ́ ni máa bá wọn wílé. Bàbá àtúrí sòlò. Síbọ̀ ló fi ṣe fàájì bàbá. Ṣé o mọ̀ bẹ́ẹ̀? Mo mọ̀ bẹ́ẹ̀ pa. Ọjà jẹ́ ẹni mo mọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀. Ọjà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀gá kọ́ bẹ́ẹ̀. Let's go there. Adé. Adeboy, stone. Adeboy, àtàwọn ọmọ ẹ̀ bọ̀. Adeboy, àtàwọn ọmọ ẹ̀ jẹ́ kí jíjá máa lọ. Ẹ máa lọ. Adeboy, Alai. O fẹ́ já efirin àbí o máa gbóòórùn efirin. Tó bá jẹ́ kú bẹ́ẹ̀ ni mo fẹ́ kéèkú. Ìwọ ta ni. Ó ní gbà kan. Ìwọ. Ó ní gbà kan kó kọ lu ẹ kó má rà lẹ̀ mi mo sọ bẹ́ẹ̀. Ló ń ṣe ẹ́ o wà lẹ̀. Àmọ́ jẹ́ ìjọ dànù kó lè mọ̀ pé mi. Ṣé wọ́n lè fi mọ gẹ́rù bí? Ìwọ yìn ó wọlé. Ó ń re mi ì ní lò fún ẹ mọ́. Kí ló ń ṣe? Ó ní bí. O tó wá pẹ̀ lọ́wọ́ wàláì Ọlọ́run lè máa gbé ẹni. Báyìí àlá máa pa á. Àkókò tí bó ṣe lè wù kó rí. Gbogbo tó o bá fẹ́ sọ máa sọ o. Máa bẹ́ẹ̀ kọ́lẹ̀. Ìṣẹ́jú tó o fẹ́ lò láyé ló ń lò yìí máa sọ̀rọ̀ ẹnu ẹ. Máa fi ẹ sí mú. Ọlọ́run èmi stone mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Máa sọ. Máa gbé ẹ̀mí. Máa gbé ẹ̀mí. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Màá jẹ́ kó o mọ̀ pé màá jẹ́ kó o mọ̀ pé ọ̀tọ̀ lára tó ń sọ lókè ọ̀tọ̀ lára yìí. Ará òkè apá ara àtayé. Jẹ́ kí n sọ fún ẹ. Ṣé bẹ́ẹ̀ ni? Táwọn ọmọọṣẹ́ tó rí yẹn fíìmù kékeré yìí. Fíìmù tiẹ̀ yìí ló máa lè. Lọ́ọ̀dọ́. Máa bẹ́ẹ̀ kọ́lẹ̀. Ọmọlàjà. Ọmọ wo? Ọmọlàjà. Ọmọlàjà. Báyìí tiẹ̀. Ọbẹ̀ yẹ̀yẹ̀ kò tó kú. Kò gbẹ ìdí ẹ̀ lẹ́kọ́. Sùnmọ́dọ̀ kò tẹ́ báyìí tiẹ̀. Àṣẹ ló máa ṣe wọ́n lára. Mo fẹ́ lọ́sẹ̀lẹ̀. Ó lè gbẹ ìdí ẹ̀. Ó lè gbẹ. Mo fẹ́ gbà. Lọ́bẹ̀ ni mo sọ fún ẹ. Àṣẹ ló máa ṣe wọ́n lára. Ọmọlàjà. Mo tún fẹ́ gbà. Bàbá yìí. Bàbá yìí. Bọ́ síbí. Mo mọ̀ ní tó fi lè gbà ìdí ẹ̀.
mo mọ tó ṣẹlẹ̀ tó fi lè gba etí ẹ̀. ó ṣòṣì wọ èjì ni ó jagun wọ èjì ni mo jẹ́ mọ̀ pé wèrè kún ààrẹ orí burúkú òsì ẹlẹ̀ mẹ́mẹ́ àmọ́ nítorí ẹ̀rù wèrè tó wà lára ẹ̀ ló ṣe bẹ̀ èmi ló lè ṣọmọ wèrè yẹn ni relax ẹ pọ̀ tó bàbá yín kọ́ lẹ́yìn kọ̀ọ̀kan. ọmọ mi ló dẹ́rùbà. ọmọ ẹ̀dá ẹgbẹ́ bàbá ẹ̀. ọmọ mi ló dẹ́rùbà. ẹgbẹ́ bàbá ẹ̀ lọ́mọ. ẹ̀mí lọ́nà o fẹ́ kú o fẹ́ kú. bọ́lẹ̀. ọmọ mi nìwọ náà jẹ́. ẹ lọ sí. alá. ó yẹ ṣe bó ṣe ṣe. alá. mo bá tiẹ̀ mo rí tiẹ̀ ni. ṣubú kì í tẹ̀ mọ́lẹ̀ wèrè ṣubú náà. ẹyẹ ẹlọ ṣe wẹnu wèrè wẹrẹ kò lè dá fún yà. ọbẹ̀ bú lọ́rùn. ó yẹ kí. ọbẹ̀ bú lọ́rùn. o ń yàgà sẹ́yìn o fẹ́ kó o tún yàgà sẹ́yìn. ó abiyusi kó tó kú kò lè já. mo ní mo ṣe tẹ̀mọ́lẹ̀ lọ. ó já wèrè rẹ tí mo ní òtálẹ̀ tí mo bá yẹ. Àwa ládé o. Àwa ládé. Wọ́n ń pa àwa ládé o. Àwa ládé. Òṣùpá òkèlè nílẹ̀ yìí o. Àwa ládé. Òṣùpá òkèlè nílẹ̀ yìí o. Àwa ládé. Nínú gbogbo nílùú. Nínú gbogbo nílùú tó wà nílẹ̀ yìí o. Ọlọ́dàkùn. Ọlọ́dàkùn sáà. Ọlọ́dàkùn ẹnìkan ò lè sọ wípé aláṣẹ ti wá. Ẹnìkan ò lè sọ wípé ká má ṣe ti wá. Ìrora ṣe rú ẹ̀ àtẹ Olúwa ò fẹ́ àfi. Ẹnìkan ò lè sọ wípé ká má ṣe ti wá. Béèyàn bá ṣe rú ẹ̀ àtẹ Olúwa ò fẹ́ àfi. Ẹnìkan ò lè sọ wípé ká má ṣe ti wá. Béèyàn bá ṣe rú ẹ̀ àtẹ Olúwa ò fẹ́ àfi. Béèyàn bá ṣe rú ẹ̀ àtẹ Olúwa ò fẹ́ àfi. Hello. Ẹ pẹ̀lẹ́. Ẹ kú iṣẹ́. Ọ̀gá. Akàngbé. Ẹ kú ìdánrawò. Wọ́n bá fẹ́ sọ̀rọ̀ kó sọ orí kó oríṣẹ́ rẹ̀ mo bá mi. Akàngbé. Ẹ kú iṣẹ́. Wọ́n rán mi sí ẹni o. Mo bá máa sọ̀rọ̀ kó sọ wò ká ṣe wà yà ń lọ bí iṣẹ́. Adeboy ló ní kí n sọ fún ẹ. Pé kò fojú kan ń sísìn. Now. Ìyẹn kò lè ṣẹlẹ̀ báyìí. Èmi àtàwọn èèyàn mi àníṣe lè ní àlọ́. Òmẹ́ tí mo ní ó rán mi sí ẹni. Mo gbọ́ etí kò dùn mí. Adeboy. Kì í ṣe. Èmi mo lọ bí iṣẹ́ òun mo fi ń jẹun kí mo fi ń bọ́ yàwó. Ẹ̀pẹ́ Adeboy yìí ẹgbẹ́ kí n kò bá lè wà lálẹ́ kí n má bọ̀ fẹ́ rẹ̀ má gbọ́dọ̀ rẹ̀ ọ̀tọ̀ mo lè ṣe rẹ̀ ń. O lè tẹ̀lé mi. Àní rárá bẹ́ẹ̀ kọ́ ṣe irú ẹ̀ á tẹ Olúwẹ̀ ò fẹ́ àfẹ́lẹ́. Ẹnìkan ò lè sọ wípé a má ṣe ti wá. Ẹnìkan ò lè sọ wípé a má ṣe ti wá. Ẹnìkan ò lè sọ wípé a má ṣe ti wá. Má ṣe irú ẹ̀ á tẹ ẹnìkan ò lè sọ pé kí ẹ má ṣe ti. Ìyẹn kò ṣeé ṣe ìyẹn ìṣe tẹ̀tẹ̀ ṣe lẹ̀ yìí ṣe lẹ̀ rárá. Ayé irú ẹ̀ á tẹ. Béèyàn kan ṣe irú ẹ̀ á tẹ Olúwa ò fẹ́ àfi. Béèyàn kan ṣe irú ẹ̀ á tẹ Olúwa. Olúwa ò fẹ́ àfi. Bàbá mi jẹ́ èdè ní Constanza kan sí Constanza. Ó yẹ ẹnìkan ò lè sọ. Ẹnìkan ò lè sọ o. Sílẹ̀. Ó yà bẹ́ẹ̀ nìkan ṣèrú ẹ̀ àtẹ Olúwa ò fẹ́ àfi. Adeboy. Wọ́n ti rìn tí bí ń bímọ lọ àwọn èèyàn lálárin mọ́. Tó bá di ọ̀la kí n bá dé látòde kí n bá sùn kí n bá jí màá wá ṣeré rẹ̀ ń bí gbogbo. Kó o bá dé láti bo ni ẹ̀. Kó o bá dé láti bèrè mi. Àbòrí ẹ̀ ó já wèrè ni.
ìṣojú mi dẹ̀ ṣàná wàrà kó fi gbá mi. o ṣí èrè ni. wọ́n sọ fún mi wípé ó wà níbí kan òun lùlù òun sọ pé ní bá ṣèrú àtẹ ọlọ́wọ́ òfin àfẹ́mi sẹ́mi ló ń pòwe mọ́. yéé ṣe wọlé mò ń bá wí ṣòro nìyẹn ó ní wọn fẹ́ fi ṣe níbi òde eré yẹn mò ń lọlé níṣẹ́ mo ṣe ẹ̀yọ́ orí tún yín mo ṣe ẹ̀yọ́ wa. tó o bá rọ́ọ̀ṣì lọ ẹ̀yìn jọ àwọn ẹ̀kọ́ sí kànga. ọ̀dọ̀ ẹ̀ má ṣe bá àwọn retí mi àwọn èèyàn ńláńlá. nípa ìdí èyí o jẹ̀bi ikú àbí o jẹ̀bi ikú. ọ̀rẹ́ n kò jẹ̀bi màá wá ṣeré túlẹ̀ bí lọ́la. níbo o lọ bí kankan o àwọn wèrè tó kójọ sẹ́yìn kò sí kankan nù wọn tí ò mọ̀ mi ó yá lọ́wọ́ kan bí mo ṣe ń wò yẹn ibi tẹ́ ẹ̀ máa ti kọrin mọ́dúrì ẹ̀ lọ bí kankan ẹ wá jókòó báyìí lọ́wọ́ kan ẹ jókòó ìwọ fúnra rẹ jókòó sílẹ̀ ńlẹ̀ jókòó sílẹ̀ ńbẹ̀ jókòó sílẹ̀ ńbẹ̀ bàbá mi ẹ gbọ̀pá yín ó yẹ bẹ̀rẹ̀ orin yẹn lọ́kàn ó yẹ ẹ tún kan mo ní ẹ̀kọ́ ní abẹ́ ìṣe. wípé àmàṣe bí wà ẹ̀jẹ̀ máa tó ọ bá bẹ̀rẹ̀ sọ̀rọ̀ máa ń lakí wẹ̀ orí rẹ̀ ajẹ́ òde wà ọ̀fẹ́ má bọ̀ bí bá fún mi lọ́wọ́ ẹ̀rí òkè. Gbádébọ̀ jọ tó bá jẹ́wọ́ ní baálé ìlú yìí ṣé eré kí lù tú ló máa sá ni. kí ni mo ṣe. ó ṣe dìgbà tí ó bá ṣe ń béèrè kí ló ṣe ṣé wà ní ọmọ Adébọ̀yì ló ń hù káàkiri jọ nígbà tí ó pe àwọn onílù táwọn onílù láwọn ò ráyè ṣètò ẹ̀ báwọn onílù jà ni ṣé o mọ̀ pé òde tí àwọn ọmọ onílù yìí ti gba owó tí wọn ò lọ sóde yìí o mọ wàhálà tó ti dá sílẹ̀ sáwọn ọmọ onílù yìí lọ́rùn balógun onílù gbogbo ìlú yìí ó parí wàhálà tó wà lẹ́yìn ó parí ẹ̀tì táwọn yẹn fi wá fẹjọ́ sùn dákun ṣé wà ládébọ̀ ìhù yìí. Baálẹ̀ mò ń jẹ. ẹ̀yin lẹ ránṣẹ́ pé òun fẹ́ rí mi. bẹ́ẹ̀ni. kí ni mo ṣe gangan. jọ ṣé èyí tí mo sọ pé wà lẹ́yìn kò tó ń tó ṣe jọ tá a bá perí ajá ṣáà ní perí kòkò tá a fi ṣe ìwà tí ò dá tọmọ ẹ bá wù ṣé wọ bàbá kan rà máa bi léèrè. ẹ̀gbọ́n tí mo wí. àní kí ni mo ṣe tẹ́ ẹ fi ránṣẹ́ pè mí gangan. ntọ́mọ ẹ ṣe náà ni mo torí ẹ ránṣẹ́ pè ẹ. ẹ ní àròjinlẹ̀ tí èèyàn bá ti pé ọmọ ọdún méjìdínlógún Adébọ̀yì tẹ́rí yẹn ó tọ́ ọmọ ọdún mélòó. ó ti dàgbà. ó ti dàgbà tí èèyàn bá fi pé ọmọ ọdún méjìdínlógún gbogbo tó bá ṣe pátápátá ọrùn ẹ̀ ló wà kí ló dé ń pè mí lórí ọ̀rọ̀ Adébọ̀yì. ṣe eré yìí èèyàn wa ẹ máa rò pé ẹgbọ́n ẹ máa gbé kalẹ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ sì mẹ́ni tẹ́ ẹ wá bá náà dákunjọ tí ìlú bá lu ọwọ́ agbára fọ́mọ tiẹ̀ tí wọ́n bá gbọ́ ṣé wọ́n ní ní baálé ọkọ ìlú kí ló dé tẹ́ ẹ fi yá mi àbí kí ló dé tẹ́ ẹ jẹ́ kí n gbọ́ kó tó di pé ìlú bínú tó yẹ ṣàmọ̀ pọ́nmọ́ mi ni. ìlú á lu ọwọ́ agbára fún Adébọ̀yì ẹ̀yin ò mọ nǹkan tó ṣẹ́yìn ìbéèrè tó ṣe ni. kí ló ṣe. ṣó yẹ kí ọmọ tèmi pé onílù kó fẹ́ rí wọn kó máa fi ṣàkọ. tí onílù bá ti gbòde kan tí òde fẹ́ sọ lẹ́nu fún rẹ̀ ṣó máa gbowó òde méjì pọ̀ ni. ṣó wá padà lóde náà. ó tẹ́ fẹ́ nu tiẹ̀. ṣó padà lóde náà. kò jẹ́ kán lòdì ọ̀hún. nígbà tí Adébọ̀yì bá dé màá lẹ́ sọ pé ẹ fẹ́ rí ọṣẹ tìlù bá fẹ́ fi gún wọn á fi gún gbà tó bá ṣojú ẹ̀yìn àti ẹ ṣe o baálé ọkọ ìlú. kọ́gun yá kọ́gun síbì kan toró nílùú ò ní fẹ́ kó tú. bẹ́ẹ̀ni o. bí bàbá ṣe rí lọ́dọ̀ mọ́ ṣe rí. jẹ́jẹ́. orí n kò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ ni pé n kò mẹyẹ iṣu ẹ o òun ìṣọmọdé o dédé ń ṣẹlẹ̀ pátápátá mo lè mú dédé pé kí mo ṣàlàyé fún ẹ ṣé mo lè mọ ọmọ má wà bí lẹ́kù bàbá rẹ wà níbi mo dìdí wà báyìí kí mo ṣàlàyé tọmijẹ́ òun ṣẹlẹ̀ yìí n kò fi wá ṣé mo lè mọ ọmọ bàbá rẹ ọ̀rẹ́ mi wà. ọ̀rẹ́ yín tẹ ní pọ́pọ́sí mi jẹ́ náà ló ń jẹ́ kí n máa fún ní respect ẹ rí i pé látijọ́ tí mo ti wá bá yín bíbá yìí mi ò disrespect yín lẹ́yìn tí mo dẹ̀ dé náà ẹ rí any sign of disrespect so ẹ respect ara yín sir yes sir ẹ respect ara yín fine ẹ ti ṣèfẹ́nu tiyín ẹ ti tẹ́ra yín lọ́rùn èmi wá ní option mẹ́ta fún yín lórí pati mi tẹ́ wà. yes. ìyẹ̀rì kéré jù wo ohun èmi ní lọ́kàn fẹ́ tẹ́lẹ̀ ọ̀tọ̀ ni n kò ní dédé kíyàn ní rẹ́kọ̀dù mi mo ti ní lọ́kàn pé màá kí ẹ bí ìṣẹ́jú márùn-ún rẹ́kọ̀dù màá fi dín owó yóò san àmọ́ ní owó kúlígbò wá pé oníwọ̀n fẹ́ kí n ṣe fún ẹ sọ nínú mẹ́tẹ̀ẹ̀ta màmú kan ọ̀rọ̀ ìyẹn ni kéré jù. ẹ ṣe gan sa because ìgbà tẹ́yìn disappoint ẹ wá sí event wa ẹ fi option lẹ́fọn wa. a kò má sọ̀rọ̀ lọ. thank you so inú option mẹ́ta first one ni pé it's either kẹ́ wọnú ilé
kẹ́ kó owó tí mo kó fún yín kẹ́ kó jáde mi ò gba transfer gan because ẹ lè ṣe fake alert. orí kúrò lórí yẹn ó lè regún ìjájì kẹ àdé nígbò jákè níjọ́ ó ti sanwó gbàrà owó oníṣẹ́ ìyá máa lò mo ti lásán mo ti sanwó ẹ̀ ní ojú ọ̀rọ̀ náà ṣé ojú ọ̀rọ̀ ní gbogbo pátí yẹn ṣe ni ẹ lè rọ̀ láyé yìí kó irọ́ àtọ́jọ́ méjì. well tẹ́ ẹ bá lè ṣe first option ó yẹ kẹ́ lè ṣe second option. ẹ máa yin àtẹ̀mí lọ́rùn àdé ìwé kọ́ mú ẹ irọ́ o. ẹ wá lọ sí ilé ọ̀dọ̀ wa owó oníṣẹ́ tẹ san yẹn so kó bá má di waste àwọn tó ṣe ń fọ́ kòkó orin tó ń tún lè ṣe torí àlè fi lélẹ̀ ń dọ̀tí ẹ lọ kó oníṣẹ́ yẹn bá wọn bẹ̀ ẹ wá máa play fún wọn wọn á máa fi fọ́ kòkó orin wọn á máa fi tún lè ṣe. kí n bá gbọ́ ẹ dáadáa kí n má la kọrin àwọn olópò èyí fọ́ kòkó orin. àwọn olópò kọ àwọn tó wá fọ́ ìkòkó orin àwọn olópò ti lọ. iṣẹ́ ò kéré mi tán pátápátá kí n má la kọrin àwọn yẹn kí n la kó oníṣẹ́ bí sọ́ọ́ ti ń ṣe rẹ̀ kò láìkẹrẹ o wọ́n lé o. ẹ lè ṣe kẹta ń gbà. ẹ̀yin atẹ́milọ́rùn àdé mọ́tẹ́ èmi kò yé àkóyè àwọn tí ń jọba jẹ́ o má la kọrin àwọn ìwà ń fọ àpẹ. ìyẹn tẹ wàá ná yín ní stress ó kàn máa ná yín ní ìrìn 2 kilometres. máa rìn. well next 2 kilometres yẹn a mọ̀ pé police station ló wà ń bẹ̀ so ẹ kàn máa tẹ̀lé mi débẹ̀ torí pé mi ò ní fẹ́ kọ́ wá mú yín kó bá má jọ pé ó disrespect ọ̀rẹ́ bàbá ẹ̀. kóyè wàá fọlọ́pàá mú mi. no mi ìfọlọ́pàá mú yín. kí ìṣe kò ṣe báyìí ṣé ó ní dédé ń bá ti ní ìṣe pẹ̀lú ẹ o ṣe fẹ́ jẹ́ kí n máa kábàámọ̀ lórí rẹ̀ báyìí mo ṣáàjì pàtó fún ẹ níbi níjọ́ òkú wa níjọ́ òkú mọ́ni kò pa kọ́ bọ̀ ojú burúkú lè rọ. òun náà ni respect mo ṣe fún yín. ìwọ náà ló tún wá pè mí ó bá ti jẹ́ kẹ́gbọ́n rẹ wá pè mí kó bóyá ká jẹ́ pé ẹ̀gbọ́n rẹ wá bá mi sọ̀rọ̀ ń ṣẹlẹ̀ tún lè máa ṣẹlẹ̀ kó lórí burúkú Adébọ̀ yẹn kó má tún ṣe gbogbo èrè yóò ṣe òun wá fẹ́ fọlọ́pàá mú ìtàn burúkú ló fẹ́ kọ yìí o iṣẹ́ o máa dẹ burúkú àwọn ọmọ mi náà kò ní fojú rẹ wọ. kóyè kí ni gbogbo ilé kí ni gbogbo wọn tó ń bá máa yìí sọ Mr. Man kóyè lẹ́lẹ̀ máa bá dọ̀gbẹ́lẹ̀ wo ẹ̀ lè bẹ́ẹ̀ mi dán o because party tá à ń sọ̀rọ̀ yìí mú wa ń bẹ̀ láti àárọ̀ títí dalẹ́ tá à ń retí yín. ṣé mo èmi àtẹ́jọ́ ládùn pé kémi àtẹ́jọ́ parí pàtí ó ṣe wá gọ̀ọ̀rọ̀ lè sọ báyìí lọ́nà kí n bá wá bẹ̀ kí mo ṣe ń wẹ̀ yìí èlò máa ná fún mi irú yẹn àmọ́ irú yẹn ó fẹ́ sọ̀rọ̀ mọ́. èmi lẹ̀ ń bá wí. o proud. ó fẹ́ sọ̀rọ̀ mọ́. kóyè ìwọ ló fọ́ ògbélé. a para tàṣíbẹ̀ kó o bàbá bóyá jẹ́sí ọmọ rò jẹ́sí mi bàbá rẹ̀ kémi àtúrẹ́ ṣe wà rè kó yé kú sórí ìwọ máa kọ̀tọ̀ kó yí kó dá o lẹ́jọ́ kò mọ́dẹ́ ń kó kakọ́ bọ̀ lẹ́jọ́ bàbá rẹ̀ tó kú ìwọ rè wá pè mí nǹkan kan tó ṣẹlẹ̀ pẹ̀lú Adébóyè kí n tó wá dé police station ìtàn burúkú ni àwọn ọmọ mi. yà Inspector Ọlá báwo ni àpò àná ẹ ṣe jàre ẹ̀bọ̀ ẹjọ́ ẹ jẹ́ ká ìfànà lẹ́ báyìí mo ní one important issue tí mo need attention yín bẹ́ẹ̀ sínsìn. ṣé o mọ ìkẹta wa kóyè pupa báyìí tó lómi lára díẹ̀ ò gẹ̀ẹ́tẹ̀ ó máa dùgbò wọn níbi kọ́nà how to get there bá mi arrange 5 boys jọ jẹ́ kí wọ́n bá mi bẹ́ẹ̀ sínsìn. má pẹ́ rárá. gbogbo sọ fún èlé tó báyìí. ẹ mọ̀ nǹkan tó ṣe èmi kọ́ ni mo fọlọ́pàá mú yín mi ò disrespect yín. kóyè orí ìtàn ìlò ìwà stop all this story my dear. jẹ́ kó òun. èmi kọ́ mo arrest yín. ìrẹsà pẹ́ńsù ni. Adébóyè gbogbo báwa ó lè kúre láyé yìí ó lè. Adeleke ọmọ wúrà ọ̀la o Adeleke ọmọ wúrà ọ̀la o Adeleke ọmọ wúrà ọ̀la o ẹ̀kẹta èrè o tí mo bá ti pè é báyìí ìpè ọ̀run ni kò jẹ́ má jẹ́ táyé o. rú àlá burúkú wà rẹ̀ ọlọ́run ní jẹ́ ó ṣẹlẹ̀ orí burúkú ò ní jẹ́ tọ̀rẹ́ mi o ràn ọ̀gẹ̀dẹ̀ gbódò kó yàgàn èèyàn ní yàgàn alẹ́ o ọ̀rẹ́ mi ò ní yàgàn alẹ́ o ọlọ́run ní jẹ́ orí rẹ̀ ó dòódì ọmọ ò ní kú lọ́wọ́ oníkọlà dòódì ọlọ́run. ó wá kú ìwọ Jacob bàbá Adeleke bí n bá ti yìn ó gbọ́dọ̀ játari ẹ̀ ìpè ọ̀run ni kò jẹ́ ọ̀run làlà. irọ́ ó gbọ́dọ̀ yín ó ṣèwọ̀ ó gbọ́dọ̀ yín. Jacob èèyàn máa gbọ́dọ̀ máa gbọ́ hì nílé àgbà lẹ́ẹ̀mejì Jacob orí burúkú ní jẹ́ tiẹ̀ ikú ò ní pẹ́tẹ́ lójú ran òun lẹ́ẹ̀mejì kíyàn lálàá sí ìdílé kan lẹ́ẹ̀mejì ọlọ́run wọ́n ló ní gbogbo ààbò wọ́n ló ní gbogbo agbára o
agbára ààbò rẹ bá ń fi bo Jacob má jẹ́ orí kú ọmọ má jẹ́ kó ná kúkú òjijì o ayé ò ní pé pa ọ́ ẹnu ò ní kó bá ọ́ ẹnu ò ní pa ọ́ àbádàárọ̀ wọ́n mọ̀ yọjú sí wọn ṣàlàyé aláàbò dáàbò bò. Jacob bí mo ṣe lálàyé nìyẹn tó fi mú ẹ̀rù bà mí gan ọmọrú èèyàn tí mo jẹ́ o àlá tí ń bá lá ó yẹ kó mọ̀ pé ó di dandan kó ṣe o. sọfẹ́ gbọ́ sọfẹ́ gbọ́ oore tọ́lọ́ ṣe fún ẹ ni pé Adébọ̀yì ò sí nílé tápá Adébọ̀yì wà nílé tó wá sọ̀rọ̀ eléyìí tó ti lẹ́gbàá ju bí méjì tó fún ẹ ní fàárùn ò ní sọ̀rọ̀ eléyìí mọ́. mi gbọ́dọ̀ rí nǹkan ní ojú ayé mi kí n má wàá sọ fún ẹ mọ́. jẹ́ kí n sọ̀kan fún ẹ bọ́yá ò máa Adébọ̀yì bọ́yá ojú ọmọ mi bí ọdún 5 sẹ́yìn ló fi wù Adébọ̀yì kọjá bẹ́ẹ̀ lọkùnrin ṣé wọ́n rò pé bó ṣe rí Adébọ̀yì o rò pé mo lè ràn ìwọ rò pé bó ṣe rí Adébọ̀yì àdá lè ràn Adébọ̀yì tó ti wà níkùn ẹ̀ ó ju tèmi tí mo jẹ́ bàbá ẹ̀ lọ. òwò náà dẹ̀ mà mí o. àní tó bá kú ikú ọlọ́ọ̀ni ṣé kú sọ pé wọ́n ló fẹ́ pa. láyé tó wá ló le tó bẹ́ẹ̀. wọ́n fi yẹn lẹ̀. àmọ́ tiẹ̀ náà òun láti múra sọ́rọ̀ ara wọn náà torí wọ́n ló kàn lẹ́yìn tiẹ̀ báyìí torí gbà tán yìnbọn tán wọ́n náà tún lọ sí ọpẹ́lọpẹ́ mi lára rẹ o. Jacob ṣé o sì tó fẹ́ yàtọ̀ mọ́ ńlá Jacob kí ni sí ẹ gan. ẹ̀rí ọgbà mi ni. ìgbà là pa àkẹ́pà wò. ìgbà ni wọ́n ṣe kí ni ẹ pa òkè gbàgbọ́. màá pé mo wí tèmi Àyìndé o màá pé mo wí tèmi Àyìndé o. o ṣe. ọjọ́ kan ọ̀rẹ́ mi á dà o. ó dà. sẹ́ẹ̀tà. ìyá máa jẹ míhùn látijọ́ mo ti ń ṣiṣẹ́ yìí kí mo ti ń kọrin n kò dé tẹ̀sán rí débi máa ṣàtìmọ́lé mo dé ṣàtìmọ́lé ó di ní ọjọ́ 5 Adeboy àdé n kò ṣe n kò rò ẹ má jáde mo wá kiri ó dé sọ mí dẹ̀ ní máa ṣàtìmọ́lé ó ṣòro mi n kò ṣeré bàbá rẹ n kò ṣeré fún bàbá rẹ rí débi bàbá rẹ máa fún mi lówó ẹ pè mí léré rí ìwọ náà kò pè mí léré rí ká ẹ fún mi lówó ó dẹ kò bá mi mú dẹ ní sàtìmọ́lé ó dín díjọ́ 4 ìrọ̀ o àfi kí n kò bá lẹ́lẹ́dà o máa gbẹ̀sán o ẹlẹ́dà yìí má sùn o kó bá tẹ̀sùn máa jí ó yá jí lẹ́sìn jí kí mo ṣe ń sọ̀rọ̀ yìí kó jí kí mo ṣe ń sọ̀rọ̀ yìí o kọ́rọ̀ dẹ̀ dùn ẹ́ Adeboy èmi lè máa rẹ́yìn rẹ̀ ẹ wà ní dọ̀là o torí n fẹ́ kó pé kó bá dọ̀là kọ́lá ẹ ní dọ̀là lónìí ẹ lè máa rẹ́yìn rẹ̀ kó lórí burúkú. àrínájà bọ́mọdé bá sá lọ gba iṣẹ́ gbangba o mo wá sáde báyìí kó o gbà mí gangan ń bá máa gbà ń re kó o wí mi o torí pẹ̀lú ojú orí mi wọ́n Adeboy ṣe mi láyé iṣẹ́ mo gbére Adeboy kò dẹ̀ jẹ́ kí n lọ kó o bá rí wọn àwọn eléré yẹn kan fojú mi rí n kò ṣẹlú ẹlẹ́yà bẹ̀rẹ̀ láyé mi kódà wọ́n tì mí mọ́lé dánwò ṣó wá yẹ kírú ẹni bẹ́ẹ̀ ìkóyà jẹ mí bẹ́ẹ̀ kó wà láyé n kò fẹ́ nǹkan kan iye ó bá máa ná mèrè kó jẹ́ kí n mọ̀ báyìí mo fẹ́ kó o pa láàrin ẹnì síjọ́ 7 kó o pa ọ̀tán èlò máa ná mi. ẹni pé. mo ní kó o pa o gbọ́ o kéwù sétí o ẹbí kó o pa. bàbá ṣé kí n bùn yín lómi ọgbọ́n mu. má ìbùn mi mú àmọ́ láàbù wá kí n kọ́kọ́ wò kó bá wá tẹ́ mi lọ́rùn láti mú màmí kó bá ní tẹ́ mi lọ́rùn màá jẹ́ kó mọ̀. bàbá ẹ má lépa àti pa Adeboy bẹ́ẹ̀ ni nítorí Adeboy tẹ́ ẹ rí kò ní pẹ́ mọ́ tí ó fi jẹ́lẹ́dùmarè ń pè. n ò ní fẹ́ kí ikú Adeboy kó tọwọ́ tiyín wá. àkìrè. ẹ ṣe nítorí tí ikú Adeboy bá tọwọ́ tiyín wá ẹ̀yin gan ti lẹ́ṣẹ̀ láyé ẹ ti lẹ́ṣẹ̀ lóde ọ̀run. ẹ má fi ikú tí ẹ má fi gbẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Elédùmarè. Adeboy ti wojú ọ̀run yanyanyan bí ẹni tí ò ní kú mọ́. ó ti wo ilẹ̀ ó ti tàbùkù bálẹ̀ bíi pé ilẹ̀ ọ̀hún kọ́ ni ó padà sùn sí. ó ti sọ fún èdì ń pé di òmọ́ ṣe ó ti sọ̀rọ̀ burúkú sí ẹ̀fún ẹ̀fún ti fún bẹ́ẹ̀ èdì sì ti dé ẹ̀fún ọmọ alájẹrẹdẹ èdì
ọmọ alájèrè òjé àtẹ̀ fún àtẹ̀dì ẹrú olúfẹ̀ ni wọ́n ń ṣe ẹrú olúfẹ̀ kẹ̀rí wọn ò sì gbọ́dọ̀ jára wọn níyàn. Adébọ̀yì ò ní pẹ́ kú níṣẹ́ ní kẹ́yìn wá farabalẹ̀ kẹ́ ẹ máa wojọ́ tí ó gbé bùrùgàjà. O mọ tó ṣẹlẹ̀ sórí ń èmi lérò ń mo nílẹ̀ fún kódà o mo ti lọ́kàn kó bàbá mi pa màá wá lọ ilé rẹ̀ máa la bá bàbá rẹ̀ pé ẹ wo ẹ má gbé lérè o èmi rè máa kọrin kí n má sunkún bẹ́ẹ̀ ni kí n kò mọ̀ orúkọ sórí kí n bá wá to irinṣẹ́ mi lẹ̀ báyìí kí n bá bẹ̀rẹ̀ orin màá ṣẹ̀ṣẹ̀ wàá sọ̀ tó mọ̀ ń pa nínú pàtí má já gbogbo ẹ bẹ́ẹ̀. ẹ má wàá ṣe bẹ́ẹ̀ bó ti wà ń yóò kú tẹ́ méje tó bá wá kú tẹ́ méje kò ní bẹ́lẹ́dùmarè ńlẹ̀. wọ́n ṣe bá n kò fẹ́ bá ẹ̀jẹ̀ kó kú lẹ́ẹ̀kan kó kú fínfín kó má jì mọ́ rárá ṣẹ́ni aláǹkú ó ń jiyàn kó fẹ́ o. èmi kọ́ mo fẹ́ pa èmi kọ́ ọ̀rọ̀ burúkú tó ti sọ sáwọn èèyàn ìwà burúkú tó ti wù tí ò dá òun ni ó padà pa àgógó ẹnu yìí ó ti fi sọ̀rọ̀ sóríṣiríṣi èèyàn òun ni ó padà ṣekú pa. ayọ̀dà mo fẹ́ lóṣù kan kí kò bá kú lẹ́ẹ̀ni sóṣù kan máa padà wà bẹ́ẹ̀ o. ẹ gbọ́ mi dáadáa èmi kọ́ ni mo fẹ́ pa èmi kọ́ rárá ọ̀rọ̀ burúkú ìwà burúkú tó ti wù sẹ́yìn sáwọn èèyàn òun ni ó padà pa àgógó ẹnu yìí ó ti fi sóríṣiríṣi ọ̀rọ̀ àlùfàǹṣá òun ni ó padà pa. ṣé o máa gbọ́ àwọn ìmápa yẹn jọ̀lá bá ń lé wọn dìlẹ̀ sẹ́yìn bá ń fún wọn ní wọn bá fẹ́ jẹ kó wọ́n máa ná mi lówó jẹ́ kí n lọ pa mo ti gbà ṣùgbọ́n kó bá dẹ̀yìn oṣù kan kí n kò bá gbọ́n kan mò ń padà bá rí ọjà o èmi máa kọrin lẹ́kùn ẹ̀ ọlọ́run máa kọrin ó mọ̀ mi ó mọ̀ mi. bó o láyà ó ṣèkà tó o bá rántí ikú gáà kó ṣòótọ́ ẹni ń ṣe rere kó múra síre èèyàn tó ń ṣèkà kó múra síkà àtòrè àtìkà ọkọ kì í gbé rere lèmi ó ṣe wọn ò ní ṣèkà o àmọ́ bí ire bá wá dibi ìpàdé dọ̀hún. kí ni kí ló dé owó dà ṣé mi fún ẹ tà náà. bá a gbowó jàre kí ló bá mi sọ owó bá a gbowó mi o. fílẹ̀ òṣìwò ó lè bó ṣe ṣe lánàá náà nìyẹn. àwọn òbí gbogbo àwọn ọmọ ẹ wà máa ní sùúrù fún wọn ni tó ti yẹ ẹ ń sìn. ọ̀rọ̀ wọn ti sú mi bó ṣe ń ṣe nìyẹn. tolórí mi ló tún ṣe ń yọ èlò ló jẹ. 2.5 lówó ẹ. 2.5 nítorí gbogbo rádàdà tó ṣe lójú ẹ̀yìn sí máa fún ní 3.5 máa fún ẹ ní 3.5 owó ẹ̀ tó jẹ. ẹ ṣé o. wo bí kò sí nǹkan kan méjì jù pé ìfẹ́ tí mò ń ní sí ẹ pọ̀ ju gbogbo eléyìí tó ń ṣe lọ mi ò lọ́wọ́ agbára fún ẹ o mi ni mo fẹ́ fi pamọ́ ẹ torí bí community ṣètò yìí kò sọmọ tí màá sọ wípé ó wù mí tí mo fẹ́ fẹ́ wọ́n máa tọ́ sára wọ́n máa gbọ̀n ní ọwọ́ agbára nìyẹn mi ìdẹ́ fẹ́ mi ò ní lò fẹ́ni tí mo nífẹ̀ẹ́ sí orí pé àwọn gáìsì mi ò tẹ̀lé mi wá bí torí ìfẹ́ tí mo ní sí ẹ náà mi wà fẹ́ kó wá jẹ́ kí n ti dààmú ju bó ṣe yẹ lọ. bọ́dádé ṣé ń gbọ́ mi. mo ń gbọ́ ẹ. ṣé ní gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń sọ iná ni bàbá yín ń sọ òun náà ń sọ pé tóun ò bá fẹ́ mi nínú ìlú yìí kò sí ẹnì kankan tó máa fẹ́ mi ó ti sú mi. Bàbá mi. bẹ́ẹ̀ ni. so ó mọ bàbá mi gangan. no biological father mi lóòótọ́. ó mọ bàbá yín ó já mi láàmú gidi gan ni. bàbá Adé wọ́n wá kẹ́nu òfẹ́ sí ẹ̀ ó lóun fẹ́ fẹ́. ó lóun fẹ́ fẹ́ mi pé tóun bá dẹ̀ fẹ́ mi kò sí ẹ̀dá àlàyé kankan tó máa fẹ́ mi. nísù ó sọ fún wọn pé mi náà kàn ní sí ẹ pé mo sọ fún wọn. ó jẹ́ kọ́ mọ̀. mo jẹ́ kọ́ mọ̀. wọ́n dẹ̀ ní pé tí àwọn ò bá fẹ́ wọ kò sí ẹ̀dá àlàyé kankan tó máa fẹ́ nílẹ̀ yìí. bẹ́ẹ̀ni ti sú mi. ṣé bàbá mi fẹ́ sàn kú dànù ṣó ti sásìkò tí wọ́n fẹ́ kú dànù nítorí Ọlọ́run wọ́n bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀. ó dà ṣé o mọ tó ṣẹlẹ̀ fi ara balẹ̀ farabalẹ̀ eléyìí tèmi sọ fún ẹni kí wọ́n máa gbọ́ náà kò sí ní tó máa wò kò rí tí bàbá mi ò bá fẹ́ kú lójijì tán ò bá fẹ́ ṣánkú wọn ò tún ní padà wá síbí kan sọ fún ẹ pé àwọn tó fẹ́ bá ẹ sọ̀rọ̀ ọ̀fẹ́ mọ́ pẹ̀lú nǹkan tí màá ṣe fún wọn bẹ́ẹ̀ ni ṣàfara ẹ̀ balẹ̀ fara ẹ̀ balẹ̀ àbáwọn náà sọ̀rọ̀ òṣèlú gbẹ́gbẹ́ wá mo nífẹ̀ẹ́ lọ́tọ̀ wèrè ọ̀tọ̀ mi náà ló dẹ̀ wà tẹ̀ ìfẹ́ àti wèrè ni ó máa jọ ìpapọ̀ nínú relationship wa àmọ́ máa lé àkátá lọ́nà kó tó di pé mo fa bọ̀ bàtìyẹ mo ń bọ̀. ayọ̀ tèmi ń já o. má jẹ́ ká yẹ ẹja tí ẹ kọ́kọ́ ní sùúrù fún mi ná. àbínú kí lè báyìí bàbá àtọmọ lórí obìnrin kan ṣoṣo lágbára o. mo ti sọ fún yín. o fẹ́ kábùkù. mo jẹ́ kí ẹ mọ̀ wípé mi ni máa padà pa yín. o fẹ́ kábùkù. mo jẹ́ máa pa yín bí mo ṣe sọ ni. ọmọ tẹ́mi fẹ́ ẹ ní tìjú òun lẹ́yìn náà tún. o ní tìjú èmi náà kọ́kọ́ fẹ́. ẹ̀yin lẹ kọ́ fẹ́ ọmọ wo lẹ fẹ́ ìgbà wo lẹ tó sí. èmi kọ́ fẹ́. ìgbà wo lẹ ti fẹ́. kí ni wọ́n wá dọ̀dọ̀ ẹ̀ bá tọmọ kẹ́mi fẹ́. ìgbà wo lẹ́yìn ti fẹ́. last year.
last year kí ni. last year July. last year July. last 2 years ni mo ti tó sọ̀rọ̀ bọ́lá ti fẹ́. nígbà tí wọ́n wá mọ̀ pé mi ni o ti bọ́wọ́ mi bẹ́ẹ̀ ṣé kò yẹ kí wọ́n kọ́kọ́ yí padà. kò ní yẹ yín ẹ má ṣọ́kú ni àbáyé yín fẹ́ bàjẹ́ ni nígbà tá ẹ ti mọ̀ pé mo dé tí ọmọ tẹ́lẹ̀ pé mo fẹ́ ọmọ kan àbí ṣẹ́yìn ti ya wèrè ní bàbá mi mo ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé mi ni máa pa yín weak point yín ni mo wá. ìgbà la pa wo. ṣẹ́yìn pé mo ti rí weak point yín. ìgbà ni ń pa wo. ẹjọ́ ni wọ́n ń bó oògùn rò kó tó di pé oògùn ṣiṣẹ́ ẹjọ́ ni máa bá nǹkan tó máa pa yín rò. ẹ̀rí ẹ wo ṣe fẹ́ gbọ́ mo fún yín di alẹ́ ìní tí wọ́n bá bí yín dà ni mo sọ tó bá bí yín dà ni mo sọ. wọ́n ń pakuru mọ́ mi. ẹ mọ́ mọ́ bẹ́ẹ̀ ṣe máa wá bẹ̀ mí. wọ́n ń pakuru mọ́ mi. ọ̀rọ̀ yìí fa mójútó ọ̀rọ̀ yìí fa mójútó. mo gbé adé lẹ́yìn tán ó fẹ́ fi kéwì jẹ àbí àtijọ́ kù sí. everything tí mo kọ́ mọ̀ ẹ̀ òun ló apply ní tàmí. everything you taught her. èmi ò ṣe ní training rárá. to this wonderful family in the future. excellence kò ṣeé ṣe bẹ́ẹ̀ mọ́. Yínká náà ló jókòó síwájú yín. So enough with your excellence. Ìwọ ló kù tí mo fẹ́ add sí special task force tí mo put together tí mo fẹ́ fi bring down àwọn brown envelope gang. Deji, you broke my heart. You left me empty. All because pé o fẹ́ràn rẹ̀ wọnú ẹbí olówó. A leopard just like you will never change its spots. I want you back on the case of the brown envelope guys. Àwọn public office holders yìí àtàwọn family members wọn. Àwọn la máa lò láti fi draw àwọn brown envelope gang yìí jáde. Èmi ti ń follow ọmọ deputy for some weeks now. Everybody paints town red with money. And yes, my mom is deputy governor of the state. Shengbo, she's not an ordinary one. Tiwa ni láti dẹ́kun àwọn ọ̀bàyéjẹ́ tí wọ́n kàn rọ̀bà àwọn ọmọ ọlọ́mọ pẹ̀lú right wọn nínú ìlú. Nǹkan tí àwọn criminals yẹn tí wọ́n ṣe is terrible. Àwọn DSS ti bá àwọn brown envelope gang yẹn. That's great news. Here's the bad news. Yinka, what are you trying to say? I am your governor and you address me as one. Tí mo bá pariwo, what will you do? Oh, you will lock me up just like you framed my wife. Please, who framed your wife? My honorable commissioner of police, this is not the end. They are succeeded in creating undue intra-party crisis. Má ṣe o. Irú òṣèlú báyìí kò ṣe wà. Politics with bitterness. Tí Ọlọ́run ní kí wà tó tún bí sí ilé tí wọ́n ṣe é kì. Ọlọ́run kan ṣoṣo ló wà. Ìránṣẹ́ rẹ̀ ni Jésù Kristi. Ọlọ́run pẹ́lẹ́ jì. Ẹ parọ́. Kí ni Jésù ṣe? Ọlọ́run àgbáyé ò ṣe. Wọ́n dẹ̀ lẹ́nu kan fún ẹjọ́ tó gba Jésù ṣe. Ọlọ́run àgbáyé gbà tó ti ṣe ẹjọ́ tó ṣe. Bẹ́ẹ̀ni, èmi náà ni gbogbo yín ké pè. Mo rí Ọlọ́run nílùú tẹ̀wá. Kódà mo bá níbẹ̀ yìí. Uncle Leader, lórí ti dà. You are a big fool. Gbàgbé ọ̀gbọ́n náà, ọ̀gbìn ni àtẹ́lẹ̀ fún ọ̀wọ́, ọ̀ṣẹ́ òpààyàn lójú ẹ̀rí. Yóò fún ọmọ ọ̀tọ̀ àpáyọ̀. Èmi ni. Mọ̀mọ́, èmi ni Ọlọ́run rẹ. Èmi mọ́ náà ti sìn. Ọlọ́run rẹ ni mí. Apá ẹ̀ ọ̀rọ̀ rẹ̀, apá ẹ̀ ọ̀rọ̀ rẹ̀. Èmi ni Ọlọ́run àwọn Ọlọ́run. Tí Sàmáàbùrà. Sàmáàrì fún òun. Èmi ni mò ń gbé bẹ́ẹ̀ Ọlọ́run àgbáyé. Ọ̀rọ̀ yìí bá mójútó
ọ̀rọ̀ yìí bá mójútó. ọmọ òwúrọ̀ ọ̀la kó bá jẹ́ pé lóòótọ́ ń rọ́ fọṣẹ wẹ̀ lẹ́ni dédé wo ń wà lára ẹ̀ ń rò bá jẹ́ o. adé o ìwọ ọmọ òwúrọ̀ ọ̀la kó bá jẹ́ pé lóòótọ́ ń rọ́ fi kan nǹkan wẹ̀ lẹ́ni ń rí dédé gbogbo ń wà lára rẹ̀ ń rò bá jẹ́ o. ó yá ìwọ fi mí ṣe lẹ́yà ṣó fẹ́ gbọ́ èmi kò ní fi ẹ́ ṣe lẹ́yà o iṣẹ́ máa pa ẹ́ sọ̀rùn pátápátá ẹjọ́ là ń bó oògùn rò látijọ́ ọmọ tí ń kọrin mi kò dé tẹ́sán rí o débi máa ṣàtìmọ́lé dídí ọjọ́ 4 adé ó yá o kó kúò láyé fún mi ó yá kó kúò ó ní tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ ó yá máa lọ ọmọ òwúrọ̀ ọ̀la ibikíbi o bá wà afẹ́fẹ́ kì í fẹ́ o kó má kàn gé oko lára kó má lọ báyìí. ẹ á tètè jẹ́ ká fúnra láì dẹ̀ kí ṣàfiṣe ẹ tètè jẹ́ ká fúnra ẹ mọ́ ṣe dákẹ́. ok baba lọ́wọ́ kan bẹ́ẹ̀ yẹn òsíwèrè bàbá mi díẹ̀díẹ̀ wọ́n ń ṣí eré díẹ̀díẹ̀ bàbá jálè ọlọ́run bàbá kí ló ṣẹlẹ̀ bàbá kí ló ṣẹlẹ̀ irọ́ ewọ́ kìnìún kan báyìí. Adeboy irọ́ o ẹ gbọ́ mi Adeboy ẹ má ṣe báyìí bàbá ẹ má ṣe báyìí ẹ jọ bàbá Adeboy irọ́ kò ṣe dúró wò Adeboy ta ló ṣe lé. ṣé bí mo sọ fún ọ bí n bá ilé fẹyín mi gé obì fún ọ o lè má jẹ ṣùgbọ́n bí n bá ilé fi bá ọ sọ̀rọ̀ àdàkọ ò gbọ́ o mo rẹ̀ sọ́njọ́ kínní ò lẹ́fọ̀n ní erin tí bọ́n ò lè pa ní ọ̀tá lọ́mọ rẹ ó tán àbí ó tán ìgbẹ̀yìn ló ń dolóko àdá gbọ́ jẹ́ n fi yí ọ ìyẹn ó ti lọ ọlọ́run ní jẹ́ onírúurú rẹ̀ mọ́ èyí tí mo lá lọ́tẹ̀ yìí burú ju tẹ̀tẹ̀ yìí wá lọ ọ̀túnlálà wọ́n gan mo lá sí èyí tí láì burú ju tẹ̀tẹ̀ yìí wá lọ. ẹ kí ló ṣẹlẹ̀. mọ̀ jẹ́ rọ bí n bá ilé rọ nǹkan bàjẹ́ múra síra ẹ̀. ẹ bá mo fẹ́ múra síra mi. ó fèjì kẹta ni ó jáde sọ́rọ̀ ara rẹ ni. èmi nìyà jẹ báyìí ẹ mọ kú ojú òpó dí àfìrèmọ̀jò kú ẹnu sàṣẹ́kọ̀ Adeboy ibi ó bá wà ilẹ̀ rẹ ni akọ ẹkùn abijawara àpáta ńlá tí ò ṣe é gbígẹ̀rẹ̀ lé lórí àkànjí ògún ọmọ agbọ́dẹ̀wọ̀ bí ẹ̀wù ilẹ̀ rẹ Adeboy bí ó bá wà ilẹ̀ rẹ mọ̀nà. Ifá kókó láoláo tìmì ọmọ láǹgbásà ọmọ onira ọmọ ẹnìkan sàkàn bí àdó erinmi nílé àdó òrìṣà nídìítà mọ̀pọ̀ ọlọ́jà ní mọ̀bọ sún wọ́lájọ́ kó ọmọ òkété tí mẹ́yìn erin fún ọmọ àgbà kan tí wọ́dọ̀ tí ró gíàgíà wọ́dọ̀ ọmọ eréjò tí sáré grangan lórí ewé onílé erékè ọmọ òwòwọléjì wọ́lájọ́ kó ọmọ alàgbálùwọ̀ ẹ̀là òṣòdì ọmọ abúlé sọ̀rọ̀ ìfọ̀ orí mi léwu ẹ̀yin ìfanikì ẹ kú kalẹ̀. Yes sir. Ifá fi yé mi pé bẹ́ẹ̀ ṣe jókòó yìí ọwọ́ ń bẹ lára yín bẹ́ẹ̀ ni. kí ni pa yín lẹ́rìn. mo tẹ́ sọ yé mi. ẹ dákun sí ẹ̀yin sọmọ Yorùbá ni. bí wọ́n bá sọ fún èèyàn pé ọwọ́ ń bẹ lára èèyàn ó túmọ̀ sí pàdé ń ṣe èèyàn nu ọwọ́ àwọn àgbàlagbà ń bẹ lára èèyàn nu ayé ń ṣe yín bẹ́ẹ̀ ni ìfalẹ̀ tí ń rí jẹ tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ̀rí jẹ mọ́ ìfalẹ̀ tí ń rí mu tẹ́lẹ̀ lásìkò yìí ẹ̀rí mu mọ́ kódà bí fáfi yé mi gangan ni wípé ìwọ oníwàlẹ̀ wù ìṣe oníṣẹ̀lẹ̀ ṣe nítorí pé tó bá ṣe pé ṣe yín gangan ni ẹ̀ẹ̀ni wùwà bẹ̀ ṣe wùwà yìí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. fọ́dí sá
ẹni mo rí jẹ mi ò rí jẹ mo sẹ́yìn ò mọ̀ bí lù ṣe rí lọ sẹ́yìn ò mọ̀ pé lù le fún everybody àwọn tó jẹ́ mílíọ̀nìà gan tá à ń pè mílíọ̀nìà àgọ́ òrówó lọ́wọ́ mọ́. ọmọ ṣe o ìlú ò dáa ìlú ò dáa ìlú ò dáa kò jẹ́ mẹ́ni táyé ń ṣe ọ̀rọ̀ yín ti yé mi ẹ̀yin náà kọ́ ìwọ oníwà tẹ́ ń wù òun ló fà á wà péré lọ́wọ́ fà parapẹ́tù lọ alápẹ́tù ọ̀lẹ́ ló ń pẹ̀lẹ́pẹ̀lẹ́ agbangba àgbọn òun ni ó fi wá mọ̀nà gbogbo ohun tó bá ṣẹlẹ̀ sí yín gangan Ifá ni ó tọ́ wa sọ́nà ẹ gbọ́ Ifá ó sì ní balẹ̀ kọ́ mọ́ sọ̀rọ̀ àfi bó ní kí ọba gbọ́ fáníkàlùkù Ifá ni ó tọ́ wa sọ́nà. olókun asọ̀rọ̀ dayọ̀ parapẹ́tù lọ alápẹ́tù ọ̀lẹ́ ló ń pẹ̀lẹ́pẹ̀lẹ́ agbangba àgbọn iwájú ọpọ́n ọgbọ́ o ẹ̀yìn ọpọ́n ọgbọ́ o olùmọ́lọ́tún ọlọ́kànrán lósì àárín ọpọ́n àtà ọ̀run wọ́n fi bí péré mọ́fòrò lò fọ́hùn ire òtúrú pọ̀n òtúrú pọ̀n kà òtúrú pọ̀n pìn òtúrú pọ̀n kó pọ̀n kó Ifá ní bá a bá jí ire ni ká mọ̀ bára wa ṣe ká mọ̀ fojoojúmọ́ ṣe ká mọ̀ fojoojúmọ́ ṣe ké tọ̀ Ifá olókun asọ̀rọ̀ dayọ̀ o ti rí kí n tó rí o o ti mọ̀ kí n tó mọ̀ arákùnrin ìyá rẹ̀ lọ́sẹ̀ ni ẹ níyà ọ̀dà bàbá rẹ̀ lọ́sẹ̀ ni. wọ́n ti kú ṣáájú mọ́dà mi. àwọn náà tó ti kú. ṣáájú ìyá mi. ọ̀dà ibi iṣẹ́ ló ti ṣẹ̀ ni Ifá olókun asọ̀rọ̀ dayọ̀ fẹ́ kó o láyé wa. ojú ògbèdí. ó ní náà. kò sọ́nà bẹ́ẹ̀ náà ní Ifá sọ. ta wá lọ́sẹ̀ gangan pàtó ẹbí rẹ̀ lọ́sẹ̀ ni Ifá olókun asọ̀rọ̀ dayọ̀ ọ̀ sì láyé mi nítorí pé n tó rí èmi ò rí mo sì fẹ́ rí i ká lè sọ fún un tó ṣe Ifá. ẹ ti gẹ̀ẹ́tì ẹ̀. èmi kọ́ mọ gẹ̀ẹ́tì ẹ o Ifá ló gẹ̀ẹ́tì ẹ. ibi iṣẹ́ ni àbí. ibi iṣẹ́ kọ́ àárín mọ̀lẹ́bí yín gangan. wonderful. ibẹ̀ ni wàhálà ti dé. ọmọ ṣe o kò sí ní tó gbàgbà ní ọjọ́ bí Ifá tá a dá tí ò lè tutù Ifá ilé ilé tutù bàbá yóò wù mí kẹ́ gbọ́rọ̀ sí mi lẹ́nu bẹ́ẹ̀ ni ṣé ẹ rí oríta tá a dé yìí tá a bá fẹ́ kọ́rọ̀ níyànjú tá a fẹ́ ẹnu tó ti ń jẹ tẹ́lẹ̀ kó bẹ̀rẹ̀ sí í jẹ padà àfi kẹ́ ẹ mú mi dàgbò lé yín o. kọ́mpáàdì wa. bẹ́ẹ̀ ni. ní kọ́mpáàdì wa. bẹ́ẹ̀ ni. ẹ jà lọ. ẹ ṣe sùúrù ẹ mú ẹ kì í ẹran bí òrẹ náà lẹ pè mí. ẹ bọ̀ mo sanwó fún yín. ẹ bá wa sanwó fún mi èló lẹ́sàn ṣé báwọn kan lẹ bá ń takú tó di pé ẹ wọlé. kí ló ń ṣe yín náà ẹ ti ń gún mi jù kí ló ṣẹlẹ̀. èmi. tó tí ì bá ṣe tó dé tó ní ara ẹ̀ lè bá mi sọ̀rọ̀ báyìí. Adeboy kábíyèsí Ọlọ́run. kí ló sá Adeboy àti pé ta ní jẹ́ Adeboy. Adeboy ọmọ àṣẹ o ló bá wà ilẹ̀ rí ẹbí mi sọ̀rọ̀ báyìí ẹni tó jù lọ gan ọmọkùn. pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. no problem. pẹ̀lẹ́pẹ̀lẹ́. báwo la ṣe fẹ́ lọ. ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bọ́ bá ti wòye ọ̀túnla lásìkò yìí lọ́túnla bẹ́ẹ̀ bá tètè wá lásìkò yìí ni o bẹ́ẹ̀ bá ti tètè wá wọn ò ní tẹ̀lé yín o. ẹ sà ọ̀tún lápẹ́ jù. kílẹ̀ bí. ẹ sà ọ̀tún lápẹ́ jù. ṣe bẹ́ẹ̀ mọ́kù dání. ẹ bàjẹ́ sá o. ẹ ṣe máa wọ́ mi lọ báyìí. ẹ bàjẹ́ gan o ẹ rọ́ọ̀sì o ẹ rọ́ọ̀tì. ó yé mi ìwọ oníwà lẹ̀ ń wù. ìwọ oníwà lẹ̀ ń wù. èmi. bẹ́ẹ̀ ni. ẹ̀yin lẹ̀ ń wù oníwà. àníwọ̀ oníwà lẹ̀ ń wù. lèmi náà wù. bẹ́ẹ̀ ni. ó ti yé mi. arábìnrin kí lẹ̀gbọ́n yín àtọmọ wọn ṣe fún yín tẹ́ ẹ fi dàrin àjò wọn rú. ẹ̀gbọ́n mi àti ọmọ wọn ṣẹ̀ mí wọ́n ṣẹlẹ́dàá mi ṣé mi ò kìlọ̀ fún yín. ojú ẹni máa là àríyànjú má ti fòwúrọ̀ mi ṣiṣẹ́ bó bá wà dọ̀jọ́ alẹ́ mo ní mo ti fòwúrọ̀ mi ṣiṣẹ́ jẹ́ǹjẹ̀rẹ̀ tó bá dọ̀jọ́ alẹ́ bí mo ti fojú àwa ṣiṣẹ́ o kẹ́mi má ṣe fẹ̀yìn ọwọ́ dà mo ní bí mo ti fojú àwa ṣiṣẹ́. olówó ló wà ń bí olówó dẹ̀ máa ń wọ́pọ̀ olówó ni. privacy wà ìfọ̀kànbalẹ̀ wà kò sí gìrìgìrì ju orí àtọ̀ yẹn lọ. èmi tẹ̀ ti mọ̀ pé taste yín high gan-an mo like it being seriously. wọ́n ní kí n tí ó wu ni
kó jáde n tó dáa jáde ó lè dáa kó má wúyàn mi ò láìkí bí. kí lẹ sọ. mo ní wọ́n sọ pé kí nǹkan tó wù ni kó jáde nǹkan tó dáa jáde ó lè dáa kó má wù èèyàn. I don't like this place. ẹ like estate yìí abẹ́ ẹ like ilẹ̀ yìí. gbogbo ẹ̀. dry land. mi ò like estate yìí mi ò dé like ilẹ̀ yìí. kí ló dé. ẹ rí ariwo yẹn kankan ní ìjọ èmi kí n ráwọn ẹbí kí n ráwọn fámìlì ká pẹ̀rẹ̀ ọdún ká wọnú yàrá bí kájọ wà ní community ohun kankan ni mo like. that is tó bá jẹ́ pé ẹ fẹ́ kí n kọ́lé sí ìlú mi o but a fẹ́ kí n kọ́lé sínú mi tí mo kọ́ yẹn ẹ̀jẹ̀ máa gbé bẹ̀rẹ̀ tí mo gbé. bọ́dá mi ibi ló dáa orí àtọ̀ yẹn ò dáa ó dáa. má bínú let me ask you a question. ṣé wọn ò ní clear àtàn kí n tó kọ́lé síbẹ̀ ni mo ní mi ò fẹ́ bí ibẹ̀ ni mo fẹ́. all right kí ni wọ́n fẹ́. ẹ ò fẹ́ ibi. kí ni wọ́n fẹ́. àǹtí mi ẹ fi ara balẹ̀ ṣe gbọ́ ṣé bí ẹ ò fẹ́ bí. mi fẹ́ bí. ibi tí wọ́n ń da àtọ̀ sí yẹn ibẹ̀ lẹ́fẹ̀. ibẹ̀ ni mo fẹ́. kò sí wàhálà máa bá yín clear gbogbo bẹ̀. máa jẹ́ commercial síbẹ̀. sísá mi máa ra ibi èmi àrà pamọ́ fúnra mi ìyẹn ń kọ́ èmi àrà pamọ́ fúnra mi àdé lọ́kọ́ ilé fún yín níbẹ̀. orí àkìtàn lẹ fẹ́. ibi tí mo fẹ́ mi. ibẹ̀ lẹ fẹ́. ibi tí mo fẹ́ mi. ọ̀bùrú. tó ti dán ẹ wọ èmi fẹ́ mu ní láti wò rán. o fẹ́ rabi. máa ra pamọ́ o fẹ́ wò rán straight. mo like the estate. tí o ti bá wà tábà kọ́lé síbẹ̀ tán máa wọlé ìyá aláró máa wọlé ìlú ológì àjọ máa kọ́ mọ́ lùbọ́. ọ̀rọ̀ tí mo bá wá kò ń ṣọ̀rọ̀ orí fóònù mo ṣe ní kí n wá fúnra mi lójúkojú ilẹ̀ tí bọ̀dá mi fẹ́ ra tó fẹ́ kọ́lé lórí yẹn kò ń mí kẹ́ ra dépò pé fẹ́ kọ́lé lórí. ẹ ti sọ bẹ́ẹ̀ ipò wọn yẹn kan máa rà ẹ mú wa lọ sí orí ilẹ̀ kan wọ́n dẹ̀ láwọn ò fẹ́ ibẹ̀ yẹn wọ́n ní ilẹ̀ tó wà ní abúlé yẹn wọ́n sọ pé ò làwọn fẹ́ èmi ní kẹ́ má wọ̀rí nítorí wàhálà yín èmi dẹ̀ ní máa ra bẹ̀ Monday ni mo ṣẹ̀ ní máa kó wá àbí nǹkan tó ń sọ kọ́ ni ohun tó bá wù wọ́n ni ṣùgbọ́n ní nǹkan tó wù àwọn nìyẹn ẹ jẹ́ ká kọ́ fún wọn ẹ jọ ṣé torí ẹ̀ lẹ ṣe wá. torí ẹ̀ mo ṣe wá adé mi ni mò ń gbé lù ibẹ̀ yẹn ò yẹ wọ́n orí àtọ̀ yẹn ò yẹ àtàn kò yẹ wọ́n. ẹ má wọrí kì í ṣàtọ̀nà fẹ́ gbé wọn sọ pé àwọn fẹ́ wọ́ jókòó sínú àtàn ṣé bílẹ̀ ni àìmọye ilẹ̀ ta kọ́lé ilé tẹ wà yìí ṣé mọ nǹkan tí wọ́n ṣe ń bì tẹ́lẹ̀ ṣé mọ nǹkan tó ṣe ń bì tẹ́lẹ̀ àtàn yẹn a máa clear gbogbo ẹ̀ kúrò àdè máa kọ́lé gidi síbẹ̀ àwọn èèyàn máa like ibẹ̀ yẹn o in fact ẹ mọ tó ṣẹlẹ̀ a lot of people máa like kí irú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ wọ́n máa ń kọ́lé sílùú torí tí wọ́n bá lọ sílùú bí wọ́n lọ fún program kan àbí nǹkan kan wọ́n á lè rí ibi dé sí wọ́n á mọ̀ pé ilé àwọn làwọn fẹ́ lọ kò ní jẹ́ kí wọ́n ṣe wọ́n máa lọ dààmú fún òtẹ́ èmi gan tiẹ̀ like ẹ̀ gan nígbà tí wọ́n sọ tán ìgbà tí màá fi délé mo ronú sí gan pé irú ilé tí a fẹ́ kọ́ síbẹ̀ yẹn tó bá jẹ́ program kankan wà bẹ́ẹ̀ èèyàn lè máa yọjú síbẹ̀ èmi gan àti ẹ̀ máa yọjú sílé dáadáa wọ́n á máa mọ̀ mí nígbà tí mo ti mọ̀ bí tí mo fẹ́ sùn bẹ́ẹ̀. Adé kò dá tó kò sí reason kò ṣáà jà ní ẹ má ra bẹ́ẹ̀ má kọ́lé síbẹ̀. kò sí reason kò sí reason kẹ́ni má nìní àfi ajẹ́ má fi ayọ̀ nìyí ṣé ẹ̀ ní problem ṣá àbọ̀gùn kan wà níbì kan tó ń bá yín jà tẹ́ ẹ̀jẹ̀ ká mọ̀ ni èèyàn lòun nídìí nǹkan fẹ́ rà síbẹ̀ ṣé ẹ̀yin lẹ fẹ́ kọ́ ni ṣé bẹ́ẹ̀ mi ni mo fẹ́ kọ́ irú ẹ̀yin tẹ́ kì í fẹ́ kí development kó wà láwọn gbèríko káàkiri ni kí ló ṣẹlẹ̀ owó yín ni wọ́n fẹ́ lò ní àbọ̀ fẹ́ kọ́lé lẹ́yìn lórí kí ni reason now ẹ̀yin èèyàn burúkú dédé yìí ẹ sọ̀dí fún mi ẹni kò sí di àbẹ́mi nínú bí yín sí ni nítorí pé jíkèmí ni mo fẹ́ kọ́ fún wọn tẹ́ ẹ bá mọ̀ ká lówó tẹ́ lè fi kọ́ ẹ lọ́kọ̀ náà ẹ lọ fowó ara yẹn lọ fi kọ́ kí ló ṣẹlẹ̀. fẹ́ ṣe fẹ́ ra bẹ́ẹ̀ fẹ́ kọ́ náà. nǹkan ṣe yín pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ sọ yẹn nǹkan ṣe yín pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ tún sọ yẹn a máa ra bẹ́ẹ̀ a máa kọ́ lójú ẹ̀mí yín a máa kọ́ tó bá wù yín kẹ́ bá wọ̀ bẹ̀ ẹ wo èmi fẹ́ dìde o máa dìde o máa dìde kí ló dé dandan ní kẹ́ẹ̀dẹ̀ gbóbìnrin ni tẹnumọ́rọ̀ tí ẹ dúró kan fún yín lówó mọ́tò tàbí kan kí ní kéèyàn kan gbé yín tẹ́ẹ̀bà dẹ́ẹ̀bà kẹ́ wọ́n mọ́tò kẹ́ máa lọ ti yín kí ló ṣẹlẹ̀ gangan náà kí ló lè tó yìí. ẹ̀gbọ́n mi mo gbọ́ pé wọ́n ní ẹ fẹ́ ra ilẹ̀ kan pàápàá jùlọ ó tún wá jẹ́ orí àtàn kí ló dé pẹ́lẹ́ ẹ lè fẹ́ ra. reason méjì ni mo fẹ́ ra reason àkọ́kọ́
ó súnmọ́ family house wa which is bí ilé karùn-ún sí family house wa ìyẹn lákọ̀ọ́kọ́. Ìkejì bí wọ́n ṣe ń dalẹ̀ nù síbẹ̀ yẹn tí wọ́n ń tọ́lẹ̀tì síbẹ̀ tí wọ́n ń tọ̀ síbẹ̀ tí wọ́n ń dàdọ̀tì síbẹ̀ kò pọ́n community wa lé kó máa fún wa ní health challenges. Gbogbo ọmọ kéékèèké ẹ̀ náà ń fàdọ̀tí yẹn sí mi tẹ́mi bá rà tí mo bá kọ́ màá wá rọ lọ kọ́ public toilet síbì kan fún wọn tí wọ́n máa lọ tọ̀ sí tí wọ́n máa yàgbẹ́ sí. bọ̀dá mi ilẹ̀ yẹn wọn tẹ bá lọ sísàlẹ̀ títì ẹ máa rí ìyí tó measure up pẹ̀lú yẹn àbí ìyí tó tiẹ̀ tó tún máa lẹ́sìn jùlọ tó máa dájọ́ eléyìí lọ ẹ ra ń bẹ̀ ẹ má ra eléyìí. ọ̀sẹ̀ sórí tí ó bá wọn mo ti sọ fún Adé which is my son pípé tí mo fẹ́ nìyẹn inú gán dùn pé ó dáa ká kọ́lé sí ẹ̀gbẹ́ family house wa so bó ti wù kó wá expensive tó ìtẹ́ onítagbára mi bá ká kí n kó sílẹ̀ ó ló máa kó yòókù sí kódà olóhùn ló máa kọ́. bọ́dá mi ẹ máa rà ẹ máa rà. àbúrò jẹ́ kí n rà wá wọlé mọ́mọ́ fíà ni wípé ó ti wọ́n jù àárà náà ní àní jowó ọlọ́run kẹ́mi bó ṣe kẹ́mi tó yẹn ó kọ́ mọ́ mi jù bẹ́ẹ̀ lọ. Jẹ́ kí n máa lọ 25,000 tiẹ̀ máa sẹ́ǹdì ẹ̀ so kó bá mi fún àǹtí aláró ní 15 lọ́tọ̀ ó jẹ́ 40 bá mi mú 20 orí ẹ̀yọ̀ kòkó fún àwọn ọmọ kéékèèké yẹn ọlọ́run akẹ́yìn ó ṣe ọmọ ìdá. ẹ lórí pé mo fẹ́ ra lẹ̀ ó kìlọ̀ fún mi kí nìyẹn ṣe wá dé tó wá fi dàrin àjò mi rú. ṣé ìmọ̀ àwọn tó nílẹ̀. mo sanwó fún wọn. ẹ̀sán ṣáwọn tẹ̀sán fún ẹ̀ náà nílẹ̀. mo kí yín o ẹ̀yin ọmọ ẹgbẹ́. kí la fẹ́ ṣe sí ọ̀rọ̀ ẹ̀gbọ́n àyọ̀ká tó lóun fẹ́ ralẹ̀ ibi tá a ti ń ṣèpàdé yìí tẹ́ ẹ̀ dẹ̀ mọ̀ wípé tó bá fi lè ralẹ̀ bì báyìí a ní láǹfààní àti máa ṣèpàdé ń bì báyìí mọ́ o. bẹ́ẹ̀ni kí la wá fẹ́ ṣe báyìí. ní tèmi o èmi rò pé kí àyọ̀ká sọ fún ẹ̀gbọ́n ẹ̀ kó má ralẹ̀ bì báyìí. àyọ̀ká. ọ̀rọ̀ ló ti gbọ́ yẹn o gbogbo ọ̀nà àti ipá tó bá lè sà pátápátá òun ní kí o sà kí ẹ̀gbọ́n ẹ̀ kó má ra bì báyìí o mo dẹ̀ fẹ́ kó wá fún wa lésì kó tó di pa máa ṣe ìpàdé mi. bẹ́ẹ̀ kò burú mo fi dá gbogbo ẹgbẹ́ lójú wípé màá jíṣẹ́ tẹ́ rán mi. ó dáa ó ti parí. Definitely dandan nìyẹn ṣe rí àfisùúrù firstly a máa kọ́ gbé tractor wa a máa fi wo gbogbo ibà láti fi clear a máa fi clear so ẹ dẹ̀ máa wo torí ilé yìí. àǹtí ńkọ́ ẹ gbọ́dọ̀. ẹ tún mọ̀ yàn bẹ́ẹ̀. àgbẹ̀bí lè wá rí. so ẹ dẹ̀ máa wo ilé tó fà tó fi ń da ògbò dọ̀tí lẹ́rẹ̀ o ṣe to understand mo fi dá yín lójú pé ògbẹ́ la máa clear. sọrí rísì tí mo fi fẹ́ ra ibi gangan sọrí dọ̀tí tí wọ́n ń dà síbí ó lè fa àjàkálẹ̀ àrùn wọ́n gbogbo nǹkan kọ́ ni spiritual ntáwà gangan fọwọ́ ara wa ṣe ó pọ̀ ṣẹ́ni tó yàgbẹ́ síbí tó tọ̀ síbí òórùn ẹ̀ á lọ ọbẹ̀ yẹn á lọ bí báyìí wọ́n á fi mú ko so tẹ́mi bá rà sí ti bá kọ́lé yẹn màá wá ra kọ́ toilet kékeré tó jẹ́ public toilet bíi mẹ́ta màá kọ́ sẹ́gbẹ́ kan. Wow, that's good. kí ni ìbáraẹniṣẹ́ máa bẹ̀rẹ̀ báyìí. kò sí time mọ́ a máa bẹ̀rẹ̀. ọ̀dà mi. Àyọ̀ká. èmi ni mò ń gbé nínú ìlú yìí mo lè sọ fún yín kẹ́ má ra ilẹ̀ yìí ẹ tún wá padà rà. kí ni òdì kì í ṣe wò ní interest inú ẹ̀ ni mo sọ fún ẹ pé ìdí tí mo fẹ́ fi ra ìdí méjì ni ó súnmọ́lé ìyẹn family house ìkejì kò ní sí àyè kí wọ́n da ìdọ̀tí síbí mọ́ dẹ́ kí ni problem kí n má rà ìwọ fílẹ̀ jẹ́ kí n rà tó ti gbọ́ mo lè sọ fún ẹ má jẹ́ ká jà lórí ọ̀rọ̀ lẹ̀. ṣé mo tó bá yín sọ̀rọ̀ mo ní kẹ́ má ra lẹ́ rà ẹ wá ṣẹ́yìn lónìí sọ fún mi pé kó má rà ni. no mo ti gbọ́ tẹnu wọn wọ́n dẹ̀ fún mi ní good point nǹkan tó sọ ò bad. Àyọ̀ká mo ti rà already mo ti sanwó as a matter of fact engineer máa bẹ̀rẹ̀ iṣẹ́ mẹ́jọ Monday. yes. ẹ ti rà á bì ẹ ti wà lẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ ẹjọ́ ẹ má pè mí o ẹ má pè mí rárá. kò sí wàhálà tó ṣe tó wá ti dọ̀là ṣe máa gbé keep off military zone wọ́n máa gbé sí kó sí bá bọ́ ọmọ ńlẹ̀ tó lè dèbí. ó dà ṣebí military zone ni military zone kọ́ ẹ má padà mọ́. ṣó ní interest ṣáyọ̀ká fẹ́ rà bí àbò kò yé mi ṣó ní interest inú ẹ̀. chief bí mo ṣe rí yàrá mi ò tẹ́ ṣe chief mi ò láìkó yìí. ẹ jọ chief o. àìrà mo kàn jọ chief ni ojú. pẹ̀lú nǹkan tí ìyá ńlá yìí sọ yìí àwọn ọmọ nílẹ̀ máa dà wá láàmú. kò ń ṣe ìyá ńlá ọmọ àti mi ní ọkàn wò ni. ẹ̀mí ni. ọmọ ńlẹ̀ ò lè dà wá láàmú fún assurance tó dájú tó bá dijọ́ mọ́ndé tó bẹ̀rẹ̀ ṣe ọlọ́pàá mẹ́jọ wọn máa dúró tiẹ̀ tó máa fi parí iṣẹ́. ṣọ́tọ́. it's perfect. wàá lọ gba owó tí bá gbowó tí mo kó fún ẹ tó o bá ṣiṣẹ́
ọlọ́pàá mẹ́jọ mẹ́jọ mo ló máa dún ó yẹ kí yẹn yí ẹ o tó máa dá fún mi tí màá ṣe yín. ṣé ẹ̀yin mọ̀ nǹkan tó fojú mi rí tí mo sọ sí ká má ra ilẹ̀ yẹn ṣáà fìgbà tẹ́ rà. Àyọ̀ká o gbogbo ẹgbẹ́ rán ẹ pé kó jíṣẹ́ fún ẹ̀gbọ́n ẹ pé kó má ra ilẹ̀ yìí ó kọ́ ó òfìṣẹ́ wa jẹ́ ó sọ pé ẹnu ẹgbẹ́ ń rùn ẹgbẹ́ yìí ti wá padà ra ilẹ̀ yìí Àyọ̀ká. mo jíṣẹ́ tẹ́ rán mi ẹ̀gbọ́n mi ò dá mi lóhùn ni. irọ́ ni Àyọ̀ká tó o bá jíṣẹ́ fún ẹ̀gbọ́n ẹ pé kó má ra ilẹ̀ kò ní rà. ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo lọ bẹ́gbọ́n mi sọ ẹ̀gbọ́n mi kọ̀ jálẹ̀ wọn ò dá mi lóhùn ni. kí la wá fẹ́ ṣe báyìí nígbà tí ẹ̀gbọ́n Àyọ̀ká ti wá ra ilẹ̀ báyìí. Àyọ̀ká nígbà tí a rán ẹ níṣẹ́ tó dẹ̀ sọ pé nu wá rùn àtòrún ẹ níṣẹ́ kò burú o á jẹ́ṣẹ́ ra wa fúnra wa àkàntí la máa ṣe fún kò ní rílẹ̀ ìkọ́ ìyẹn àkọ́kọ́ o láti ẹnu èní ìlọ agbàṣẹ lẹ́nu ẹ ó tún lẹ́nu àṣẹ mọ́ o. ẹ̀yin ẹgbẹ́ ẹjọ́ ẹ foríjì mi ẹ fún mi lákòókò díẹ̀ máa jẹ́ṣẹ́ tẹ́ rán mi ẹjọ́. ẹ̀yin ẹgbẹ́. ẹjọ́ ẹ dáríjì mi ẹjọ́. ni mo ṣe wá wò wípé ẹdí ẹ̀yin ti dà mí lóògùn nù tí n bá fọ́ lẹ́yìn kò pọ̀ jù. ọmọdé ń gégi nígbò àwọn àgbà ló mọ bí tó máa wó sí. Jacob ìwọ sọ mí di ẹni yẹpẹrẹ nínú ẹgbẹ́ ó jẹ́ kó gba àṣẹ lẹ́nu mi kò burú ó ṣeun mo dúpẹ́ ilé ló yẹ kí n ti dábìrà fún ẹ o ṣùgbọ́n wọ́n ti gba àṣẹ lẹ́nu mi mo wá sí ibi tí ẹgbẹ́ ti ń péjọpọ̀ láti wá lo àṣẹ tó wà ní orí àkìtàn yìí Jacob láti òní lọ kọ́rọ̀ ara ẹ máa yẹ ìwà oníwà ni kò bẹ̀rẹ̀ sí ní máa wà kó tara ṣàṣà kó gbéra kó wá bá mi nínú ìlú yìí ká máa ṣẹ̀ṣẹ̀ pẹ̀ọ̀sẹ̀ káàkiri. Adé ó ṣẹ̀mí tiẹ̀ ṣùgbọ́n ìwọ ló kín bàbá ẹ lẹ́yìn láti ra ilẹ̀ yìí kò burú ìwọ fúnra lára ẹ kó pàwọ̀dà kó dìdàkudà kó bẹ̀rẹ̀ sí ìwà oníwà kó tara ṣàṣà kó gbéra kí wọn náà wá bá mi nínú ìlú yìí kájíjọ́ máa fẹsẹ̀ gbó ẹsẹ̀ ká máa fìdí gbòdì ó ti rí bẹ́ẹ̀. Àyọ̀ká jọ̀ọ́ ẹ gbà mí ṣé ká máa ra nǹkan mọ́ lù ṣé ká máa kọ́lé sílùú mọ́ ṣé ká máa ṣe dáadáa sílùú mọ́ ẹ gbà mí. èmi ò ní kẹ́ máa ralẹ̀ mi ò dẹ̀ ní kẹ́ máa ṣe nǹkan sílùú ṣùgbọ́n gbogbo nǹkan tíyàn bá fẹ́ ṣe láyé yìí tàbí ìrìn àjò kó máa béèrè sí kó máa ṣàdúrà sí ní gbogbo ọ̀nà tó bá mọ̀. gbàdúrà sí lọ́nà tó bá mọ̀. ká ní wípé ẹ ṣe àdúrà sí ni tàbí ẹ ṣèwádìí wọ́n ti sọ fún yín pé ilẹ̀ yẹn ń ṣe ilé tẹ́lẹ̀ rà. ju gbogbo ẹ lọ ìyá wa Àyọ̀ká ẹ dákun gbogbo ń tẹ́ wí pátápátá láti gbọ́ ṣùgbọ́n mo fi Elédùmarè mo fi bẹ̀yìn mo fi bàbá mi Ajífọ̀hún nígbòrá gbèjè kánakáná orí oòrùn sí lọ́fun wa mú kókó lọ́sì mo fi bẹ̀yìn ẹ dákun ẹ dábọ̀ ẹ fi yè dénú ẹ fi yè dékùn mo fẹ́ kẹ́ ẹ fi yè dé gbẹ̀dùgbẹ̀dù ara ẹ wo gbogbo ń tẹ́gbọ́n yín ọba àṣẹ fún yín ẹ̀yin mo fẹ́ ẹ yáfe wọn ẹ dákun ahun ọ̀gbọ́dọ̀ yọtánú gbá bó bá yọtánú gbá wàhálà ni ẹ dákun mo fi Elédùmarè mo fi fá mo fi bẹ̀yìn ẹ dákun ẹ fi yè dénú ẹ fi yè dékùn ẹ fi yè dé gbẹ̀dùgbẹ̀dù ara ẹ dákun ẹ bá ń forí jì wọn ẹ dákun wọn ò ní fi irú aṣọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́. Awo mi ò lè ru ẹrù ẹlẹ́rù sórí kí n fa tèmi lọ́wọ́ ẹ kàn máa bá tiwọn yí kémi náà máa bá tèmi yí. Àyọ̀ká. ìyá. nǹkan ti dé báyìí. ṣé bí mo ṣe máa bá kú bí aṣọ sáínà kọ́ yìí. ẹ wo. ṣé bí mo ṣe máa bá kú bí aṣọ sáínà kọ́ yìí. ẹ lè bá báyìí kú ẹ fọkàn yín balẹ̀. ẹ wo àwọn bàbá mi bọ̀ wọ́n ní bẹ́rù bá kọ òkè tó kọ ìsàlẹ̀ ó níbi téèyàn gbé ká kò sí ti ọ̀sẹ̀ yín bẹ́ẹ̀ ni ẹ lóòlù tó pé òjò ní orí ara rẹ̀ báyìí náà ní ọ̀rọ̀ lé ẹ fọkàn yín balẹ̀ ẹ gbádùn mi ẹ fọkàn yín balẹ̀ ẹ padà sí bẹ́ẹ̀ ṣe wà tẹ́lẹ̀ ọlá yín ó tún wá pọ̀ ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ ẹ lọ́kọ̀ ẹ nílé gbogbo nǹkan yín tẹ́ ẹ̀rọ kó ti lọ́hùn ifá ọgbọ́n gbogbo ẹ̀ tí ó padà wá ṣe wá rí Àyọ̀ká tó bínú lọ́hùn
ẹ fi ilẹ̀ ẹjọ́ bínú lọ bí ọba gbà lẹ́rọ̀ ifá ọgbọ́n yọ gbà lélẹ̀ ẹ fọkàn yín balẹ̀. ẹ ṣe èlò ló máa wá ná mi báyìí. bí ọba tiẹ̀ náà yín ní nǹkan kan náà ẹ̀jẹ̀ àkọ́kọ́ délé náà ká tó mọ nǹkan tó bá tó kù. lọ́dọ̀ yín. bẹ́ẹ̀ni ìdúró òsì ìbẹ̀rẹ̀ òsì fẹ́ tó gbódó mi. ó dẹ̀ máa ń fún olówó. bẹ́ẹ̀ bá máa ń fún olówó ńkọ́. ó ṣe dáadáa sí i. àdàkí ni ìsìnfà yọ̀ ká sẹ́yìn ọmọ pé èèyàn nù ni kí ni wọ́n ń pè léèyàn ìwé èèyàn lẹ́rìí bẹ́ẹ̀ ni inú ni bí ni kò ká ìmọ̀ wá wù ẹ̀yìn ìbílẹ̀ ìdùnmọ̀ ìṣẹ́ ni kò ṣe tiẹ̀ nù Iléyá. lọ́dọ̀ yín. bẹ́ẹ̀ ni ìdúró òsì ìbẹ̀rẹ̀ òsì fẹ́ tó gbódó mi. mo máa ń fún olówó. ó dàrúfin o alódàrúdà o ó dàrúfin alódàrúdà o igúnugún wọlé dé o ó gbẹ́bọ tiẹ̀ òfin àkàlàmọ̀gbò wọlé dé o ó gbẹ́bọ tiẹ̀ ó rọrùn àtọ̀tún àtòsí gbẹ̀bọ àìmọ̀dà o àìmọ̀dà láké àìmọ̀dà lóko àìmọ̀dà lọ́wọ́ rọ̀gùn àga kẹ́bọ̀ yóò fín kẹ́bọ̀ yóò dà kẹ́bọ̀ yóò kọjá lọ sájú ilé ọ̀run gedegbe ẹ̀yin ẹ̀ ń ta wá torí ẹ̀ gbẹ́bọ̀ yìí gangan gbogbo òkóló rẹ̀ pátápátá tó ti lọ kí gbogbo ẹ̀ padà ilé tọ́kọ́ kó padà ọkọ̀ tó rà kó padà gbogbo nǹkan mèremère tó ti fi ọwọ́ rẹ̀ ṣe tó dá lé ayé tó ti lọ kí gbogbo ẹ̀ padà kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ ẹ̀yin àgbàlagbà ẹ̀yin ibikíbi tẹ́ ẹ bá wà ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ foríjì ẹ dákun ẹ jó rí bẹ́ẹ̀ jó ṣe bẹ́ẹ̀ ibi táwọn bí gangan la wá dé ṣé ẹ rí ètùtù tẹ́ ẹ gbé dání bẹ́ẹ̀ bá ti fìdí rẹ̀ tẹ́ ẹ fi kanlẹ̀ iná náà yóò kó bàbá ńlá pé ẹ̀ ń tí ọkọ̀ ọ̀bẹ rú ṣé ẹ ti ń bẹ́ẹ̀ ń jọ̀rọ̀ yín gangan ẹ̀fún ó mu èdè ó mu tí ó fi lọ tú yín bí tó bá dé yín mọ́ tó bá ti wá tú yín lẹ̀ tán gbogbo tó bá ṣẹlẹ̀ sí ẹ má dá sí o ẹ má dá sí o ọ̀yẹ́ gbé kalẹ̀ ẹ tẹ́ bá ti wá gbé kalẹ̀ tán ẹ má wẹ̀yìn o obìnrin tó wẹ̀yìn jọ́ kìnìún àná ó dohun àwọn ṣẹbẹ̀ ní o ọ̀yá Iléyá ọ̀yá ọ̀là báyìí ẹ pé ẹ̀rọ gẹ̀dẹ̀ ẹ̀rọ omi ẹ̀rọ gẹ̀dẹ̀ ẹ̀rọ ayé tẹ wá ẹ̀ tí ì jẹ́ tán. àwọn àgbà ló mọ bí tó máa wó sí ìgbọràn ṣẹ̀jẹ̀ òrùrù àníbọ̀ ọmọdé ń gégi nígbó àwọn àgbà ló mọ bí tó máa wó sí. Ada ò ṣe ní kí ló dé tí ìgbà yìí dàbí àkìtàn báyìí. lórí àkìtàn náà ló máa padà wù mí ṣé wọ́n ń ya wèrè. ara gbọ́dọ̀ tú ara ò ṣe ní tú. Agogo wo rè ó ń dún ó ń dún o ó ń dún ó ń dún ọ̀nà odò yá. orí wa máa jà orí wa máa jà irú wọn. ajé o òun wo máa ń pọ̀. wáyé láàbì kí n kò ayọ. nígbà táyà yìí ti rí mọ̀gẹ́lẹ́ òsì bí ebè tán fẹ́ẹ́ fi gbé kòkó mo ti mọ̀ pa máa ní pọ́blẹ́mù. tó o bá sun oorun kó oorun kan débi pé o fi lọ lálà ọ ya wèrè dànù. jẹ́jẹ́. mo pé. kí ló sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ tó wá kiri. ebe ẹ ti sọ oore ṣe fẹ́ jókòó sí lọ́rùn. bóyá yẹ ọ̀pá rẹ̀ wò bóyá ó lóòrìn. ó tóbi ó kí ó ní gbàngbà. ajé kó gbọ́sẹ̀ rẹ̀ o. ìwọ fẹ́ gbọ́sẹ̀ rẹ̀ o kò sí èyí tó burú bẹ́ẹ̀. ẹ dùn ẹ jẹ́ lọ́lá aṣọ ọmọ táyà tó bá ìwọ ọkùnrin. tọ̀dọ̀ wọn bí ìyá tó. ẹ wá kí wá lókè mi náà pẹ̀lú bẹ̀sí màtà. sẹ́wọ̀n kún èṣù dẹ́fà. bọ̀dá yìí ní sòrò. sẹ́yìn gbọ́ wo. olórí búkú làwọn ọmọdé ń gbọ̀ kadà wọ́n lè kó èèyàn lọ́rùn. sẹ́wọ̀n lọ́rùn amúlẹ́sàn fún un tó ti ṣí èrè. àbí yẹn tẹ́ pé lọ́kọ yín tẹ́ jọ ní bírè. bẹ́ẹ̀ ni ọkọ mi nìyẹn. jẹ́jẹ́ kọ̀ kìtà ní. jẹ́jẹ́ kí. jẹ́jẹ́. alálẹ̀ lọkọ̀ ẹ̀ mọ́ jáde ìdínú tí mi sùn sọ́wọ́ alálẹ̀. ẹ wá gbà mí. ẹ gbà mí.
lójú yín. Dẹ́nu wèrè sọ́hùn ta ni ó gbọ́jọ́ kú yàrá ìyá bí bá ń jí nígbà àgbà wọn tó máa tó. ẹ bá ní mú awo lọ sí yàrá kan kẹ́ ẹ tún ṣe. o ò ní kúre níwájú èmi ò dégbódéwé ò débi jadẹ́kùn. èmi ò fojú rí bí kí wàá lè fojú rí. ẹ̀yin tẹ́ ń rí náà lẹ́ẹ̀ máa rí. wọ́n ní mo lò ó rè ọ̀dẹ́kùnú bẹ̀ wọ́n bẹ́ ọwọ́ afẹ́ pátẹ́gùn rìn. ojú oró la rí tá à ń wí nílẹ̀ wa tẹ́lẹ̀ pé ó ń dà lóru. bẹ́ẹ̀ni bàbá. èwo tún wà ní ti òjò moko ìkà tóun náà tún wọ̀lú. ẹ bá ní bí òun ṣe ṣe tó ń lò. akọlù mi. so oníjẹyẹ lọ ni. ẹni gbẹ̀gùn bá gún ọmọ àwọn ìṣòro ní ṣe wọ́n lọ rẹ̀ yọ. ẹ̀mí ọlọ́dún ọlọ́dẹ ikú dé ìjọba dé gbọ́kọ̀ mi dé. irú wọn tí mo fọ́ irú wọn tí mo fọ́ kórìíwá máa jà kó fọ́ ẹ ṣàmì àdúrà a ò ní kó fọ́ ẹ ṣàmì àdúrà a ò ní rò fọ́ yéyé. Adeboy kílódé bàbá Adeboy kílódé iṣẹ́ ọ̀nà wa kò ní bàjẹ́ ọ̀nà wa iṣẹ́ ní bàjẹ́.